wo bí báyìí sórí fídíò tó fẹ́ wò yìí ó jẹ́ fídíò tó ṣe pé ó ṣe kókó ó ṣe pàtàkì kí o máa wò ní gbogbo ojoojúmọ́ tí o bá ti ń jí látàrí pé yóò máa jẹ́ atọ̀nà fún ìgbésí ayé rẹ lójoojúmọ́. Ní pàtàkì kò ní jẹ́ kí o ṣìnà, kò ní jẹ́ ká ṣìṣe, tí wàá sì máa mọ ìgbésẹ̀ tó yẹ kó gbé dórí kọ́lọ̀ tó gbọ́dọ̀ wọ̀ lọ́jọ́ kan, dórí àkókò tó dára jù fún ọ, bí o fẹ́ fi ṣàdúrà ni, bí o fẹ́ fi ṣe nǹkan tó ṣe kókó, bí o fẹ́ fi lọ pàdé èèyàn ni. Láì gbé kú o, gbìyànjú kó wò ó dé àárín méjì tàbí kó wò ó dé ìparí. Ojoojúmọ́ là ń fi fídíò yìí léde fún ìwúlò ọmọ aráyé. Wò ó kí o sì fún àwọn aráalé rẹ wò. Wá gbọ́ ṣíṣe àti má ṣe tòní gẹ́gẹ́ bí irúfẹ́ ìràwọ̀ tí ò ń lò. Mo kí Ọlọ́run ọba, mo ṣègbó Olódùmarè, ìbà akọ́dá ayé, ìbà aṣẹ̀dá ọ̀run, mo ṣèbà Ọ̀rúnmìlà atórí ẹni tí ò sunwọ̀n ṣe, mo júbà ọkùnrin, mo júbà obìnrin, mo kí gbogbo ojú tó ń wò mí níbikíbi tí ẹ ti ń gbọ́ mi káàkiri àgbáńlá ayé. Èyí ni ìwádìí ojoojúmọ́ fún gbogbo ìràwọ̀ pátá àti ṣíṣe àti má ṣe fún gbogbo ìràwọ̀ pátá ti tòní, tí ń ṣe ọjọ́ Wednesday July 16 ọdún 2025 tá wà náà yìí. Ẹ̀yin tẹ́ ń wò mí pátá ẹ dákun ẹ dábọ̀ ẹ bá ń ṣe fídíò yìí kó kárí ilé kó kárí oko kó lè jẹ́ wúlò àti àǹfààní fún ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Kí ẹ sì má gbàgbé láti follow, kí ẹ sì subscribe kẹ́ lè pẹ̀ láwọn tá máa jàǹfààní onírúurú fídíò tá à ń fi léde lójoojúmọ́ fún ìdàgbàsókè ìjọmọ ènìyàn. Ẹ̀yin tẹ́ ti fẹ́ ṣèwádìí onírúurú láǹfààní láti kàn sí wa ní WhatsApp 09033897161. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ iná tó kanranyan Harris, ẹ̀yin tàbí láàrin March 21 sí April 20 lọ́jọ́ tòní, ẹ máa ní clarity nípa àwọn nǹkan tó sì ń dàbí ìgbà pé ó ń jẹ́ kẹ́ wà confused láti bí ọdún pípẹ́ sẹ́yìn, tó sì jẹ́ pé lọ́jọ́ tòní á tún jẹ́ kí ìfọ̀kànbalẹ̀ wà fún yín, bẹ́ẹ̀ sì lẹ tún máa lè mọ ibi tí ẹ fẹ́ gbé ọ̀rọ̀ kà àti ibi tẹ́ fẹ́ tọ̀ lọ́jọ́ tòní sí rèé. Ó dára kẹ́ tẹpá mọ́ṣẹ́, kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn lénìí kí ẹ rẹra yín lẹ̀, bẹ́ẹ̀ sì ni kí ẹ wà determine lórí ohun tí ẹ bá ti ń plan fún láti ṣe lọ́jọ́ tòní. Rẹ́ẹ̀dì jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 3 ní ọ̀sán sí aago 4 ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ erùpẹ̀ alámọ̀ Taurus, ẹ̀yin tàbí láàrin April 21 sí May 20, ìgboyà máa wà fún yín dáadáa lọ́jọ́ tòní. Kí ẹ rí dájú pé ẹ lo ìgboyà yín lórí ohunkóhun tẹ́ bá ń ṣe lọ́jọ́ tòní, bẹ́ẹ̀ sì ni kí ẹ ní ìgbàgbọ́ ní kíkún nínú ara yín. Ọjọ́ tòní adára tẹ́ bá lè ṣe àwọn nǹkan wọ̀nyí. Bákan náà sì ló ṣeéṣe kí ẹ wà lọ́kì látàrí pé èèyàn kan tí ẹ ṣẹ̀ṣẹ̀ pàdé ó ṣeéṣe kí ẹ rí surprise kan látọ̀dọ̀ wọn lọ́jọ́ tòní. Ẹ múra dáadáa lọ́jọ́ tòní kí ẹ dùn rí lójú, ẹ ṣe dáadáa sáwọn èèyàn kí ẹ gbà láfíà láàyè kí ẹ sì báwọn èèyàn ṣe pẹ̀lú ìfẹ́. Brown jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 5 ní ìrọ̀lẹ́ sí aago 7 ní àṣálẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ afẹ́fẹ́ aláwàdà Gemini, ẹ̀yin tàbí láàrin May 21 sí June 21, ẹ wò lẹ̀ gbajúmọ̀ bẹ́yẹ fẹ́ rí dájú pé ẹ mọra yín sí, ẹ tún mọ àwọn nǹkan tó ṣe pé ẹ ń fẹ́ fún ìgbésí ayé yín. Àwọn ibi tẹ́ tí ń bá bọ̀ kẹ́rù jinlẹ̀, ibi tẹ́ bá dé kẹ́rù jinlẹ̀, ọ̀nà tí nǹkan máa gbà dára kẹ́rù jinlẹ̀. Lọ́jọ́ tòní ó dára kí ẹ lo àkókò ọwọ́ ìrọ̀lẹ́ yìí láti fi ṣe prayer tàbí any other spiritual activity èyí tó bá wù yín láti ṣe. Àkókò ọwọ́ ìrọ̀lẹ́ ní dára, àkókò yẹn jẹ́ àkókò tó ṣe é pé ṣíṣe káwọn nǹkan tẹ́ bá ṣe ní prayer kó dìtẹ̀wọ́gbà, bẹ́ẹ̀ sì lè máa tún fẹ́ la ọkọ̀ àti ìgbà lẹ́yìn nìkan láti fi ronú jinlẹ̀ nípa àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ ní ìgbésí ayé yín. Atọ́nà tẹ́lẹ̀ gbà wá bí nǹkan ṣe fẹ́ dára lẹ́nìí kẹrẹ̀ra yín lẹ̀, kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn, kẹ́ ṣe nǹkan yín létòlétò, kẹ́ sì fọgbọ́n àtòyé tọ́lọ́run fún yín ṣe ohunkóhun pẹ̀lú. Aago 4 ní ìrọ̀lẹ́ sí aago 6 ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí, tí kọ́lọ̀ purple sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ omi agbára Cancer, ẹ̀yin tàbí láàrin June 22 sí July 22, ọjọ́ tòní jọjọ́ tó dára púpọ̀ fẹ́yìn tẹ́ ń lò ràwọ̀ yìí o, látàrí pé ó ṣeéṣe kí ẹ rí opportunity iṣẹ́ pàápàá ẹ̀yin tó ṣe pé tí ń wáṣẹ́ láti jọ́ mẹ́ta. Ọjọ́ tòní sí rèé, ó ṣeéṣe kí challenges díẹ̀díẹ̀ fẹ́ kọ́kọ́ wáyé lákọ̀ọ́kọ́ náà, ṣùgbọ́n kí ilẹ̀ tó ṣú gbogbo kan máa bẹ̀ sí yí padà. Ọjọ́ tòní dára púpọ̀ fún yín láti fi bẹ̀rẹ̀ nǹkan tuntun, pàápàá lénìí kí ẹ relax, kí ẹ motivate ara yín dáadáa. Kò wá dára kí ẹ sùn láì tọ́nà sùn, ó dára kí ẹ rẹra yín lẹ̀, kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn. Àwọn nǹkan tó sì ní plan pàtàkì ẹ pamọ́ láṣìírí kó lè já sí bí ẹ ṣe ń fẹ́. Green jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Ó ṣeéṣe kọ́pọ̀ yín lálà lónìí, àlá náà sì lè jẹ́ àlá tó máa lápẹẹrẹ sí ìgbésí ayé yín. Aago 4 ní ìrọ̀lẹ́ sí aago 6 ní ìrọ̀lẹ́ jẹ́ àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ iná tó gbóná riri Leo, ẹ̀yin tàbí láàrin July 23 sí August 22, ó ṣeéṣe kí ẹ fẹ́ ní mood swing bákan lọ́jọ́ tòní. Ìgbésí ayé lè dàbí ìgbà pé challenges pọ̀,
tàbí kí ó dàbí ìgbà pé nǹkan lágbára, ṣùgbọ́n kẹ́ rí dájú pé kíyèsára lọ́jọ́ tòní. Kí ẹ má ṣe fààyè gba àwọn èròǹgbà tí ó tọ́nu ọkàn yín rárá, pàápàá ìbínú kẹ́ jìnnà sí pátápátá. Lọ́jọ́ tòní kẹ́ wòye sí àwọn nǹkan tó ti dá tó ti ṣẹlẹ̀ nígbésí ayé yín, àti ìbátẹ́ ti wà ní ìbáṣepọ̀ tó dára tó dán mọ́rán pẹ̀lú àwọn olólùfẹ́ yín tó ṣe é pẹ́ ti lo àkókò àti ìgbà láti fi enjoy papọ̀, láti fi ṣe àwọn nǹkan ìdùnnú papọ̀. Lọ́jọ́ tòní gbogbo ẹ̀ ní kẹ́ ro ó wá dára láàyè iṣẹ́ yín, kẹ́ ní ìrẹ̀lẹ̀, kẹ́ má gbéraga rárá, kẹ́ rí dájú pé ẹ ṣiṣẹ́ lórí bí ìrẹ́pọ̀ ti fẹ́ wà láàrin yín àti àwọn tó ṣe é pé wọ́n jẹ́ olólùfẹ́ yín. Tó bá ti ẹ̀páwọ̀ wà láàrin, kẹ́ rí dájú pé gbogbo ẹ̀ clear pátápátá lọ́jọ́ tòní. Lẹ́yìn kẹ́ ní ìrètí pé gbogbo nǹkan ti dá, kí ẹ free mind yín, kẹ́ wà positive. White jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 12 ní ọ̀sán sí aago 1 kọjá 30 ìṣẹ́jú ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ erùpẹ̀ funfun Virgo, ẹ̀yin tàbí láàrin August 23 sí September 23, ó ṣeé ṣe kí àìbalẹ̀ ọkàn díẹ̀ fẹ́ wáyé fún yín, tàbí kára yín má fi bẹ́ẹ̀ lélẹ̀. Kódà ó lè ṣe yín bí ìgbà pé ẹ fẹ́ ṣiṣẹ́ rárá lọ́jọ́ tòní. Àwọn èròǹgbà yín máa dàbí ìgbà pé ẹ fẹ́ ronú nípa nǹkan tó ṣe kókó rárá. Àwọn nǹkan mìíràn lẹ́ẹ̀ máa fẹ́ ronú nípa ẹ̀ lọ́jọ́ tòní. Lọ́jọ́ tòní ó dára púpọ̀ tí ẹ bá lè gbájúmọ́ àwọn nǹkan tó ṣe kókó fún yín láti gbájúmọ́, kí ẹ yanjú wọn lákòókò tó tọ́ àtàkókò tó yẹ. Ìyẹn máa jẹ́ kọ́jọ́ tòní dára. Kò dára kẹ́ finú tọ́yàn rárá tàbí kẹ́ gbára léyàn rárá. Bẹ́ẹ̀ sì ni ó dára kẹ́ tẹpá mọ́ṣẹ́, kẹ́ ṣe nǹkan yín létòlétò, kí ẹ sì rí dájú pé ẹ fọgbọ́n àtòyè tọ́lọ́run fún yín ṣe ohunkóhun pẹ̀lú. Red jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 4 ní ìrọ̀lẹ́ sí aago 6 ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ afẹ́fẹ́ márìmífín Libra, ẹ̀yin tàbí láàrin September 24 sí October 23, ààyè ilé yín ó máa gbalẹ̀ fún ìrọ̀rùn àti ìdùnnú lọ́jọ́ tòní, tó sì jẹ́ pé gbogbo nǹkan tó rọ̀gbà yín kápátá ló máa jẹ́ nǹkan tó dára. Bákan náà lọ́jọ́ tòní kẹ́ ẹ̀ ń jẹ́ ara yín dára o, kẹ́ lọ àkókò àti ìgbà pẹ̀lú àwọn olólùfẹ́ yín náà dára pẹ̀lú. Lọ́jọ́ tòní ó dára púpọ̀, kẹ́ tún wà àkókò díẹ̀ láti fi pílánù fọ́jọ́ iwájú. Látàrí pé àwọn pílánù tẹ́ bá ní lọ́jọ́ tòní tẹ́ bá bẹ̀rẹ̀ sí iṣẹ́ lé lórí, á bí rere lọ́jọ́ iwájú. Ẹ múra dáadáa lénìí kí ẹ dùn rí lójú, ẹ ṣe dáadáa sáwọn èèyàn, kí ẹ sì wá ìrọ̀rùn láwùjọ yín pẹ̀lú. Kírìmù jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 9 kọjá 30 ìṣẹ́jú láàárọ̀ sí aago 10 kọjá 30 ìṣẹ́jú láàárọ̀ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ omi tútù Scorpio, ẹ̀yin tàbí láàrin October 24 sí November 22, ó ṣeé ṣe kí ẹ wà níbi ìpéjọpọ̀ mọ̀lẹ́bí kan lọ́jọ́ tòní, tó sì jẹ́ pé ìbáṣepọ̀ yín àti mọ̀lẹ́bí yín máa dára púpọ̀. Kódà ìdùnnú àtayọ̀ máa gbalẹ̀ láwùjọ yín lénìí. Ọjọ́ tòní tẹ́ bá lọ sí ibi iṣẹ́ ó dára kẹ́ gbájúmọ́ṣẹ́ dáadáa, kẹ́ lè róore gbámú níbi iṣẹ́ o. Ẹ ní láti ṣe dáadáa sáwọn èèyàn lénìí, kí ẹ rẹra yín lẹ̀, kí ẹ sì báwọn èèyàn ṣe pẹ̀lú àwàdà àti ẹ̀rín. Red jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 9 láàárọ̀ sí aago 10 kọjá 30 ìṣẹ́jú láàárọ̀ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ iná àtùpà Sagittarius, ẹ̀yin tàbí láàrin November 23 sí December 22, nǹkan kéékèèké lè fẹ́ tètè máa mú kínú bí yín lọ́jọ́ tòní. Ẹ jìnnà sáwọn èèyàn tó bá ṣe pé bóyá wọ́n ń hùwà tó ṣe é pé mú kínú bí yín, tàbí tí wọ́n hùwà tó ṣe é pé kó tọ́ sí yín. Lọ́jọ́ tòní ó ṣeé ṣe kí wọ́n ṣàkóbá fún ìròrí yín díẹ̀, tàbí kí wọ́n fẹ́ ṣàkóbá fún àwọn ìpinnu tẹ́ fẹ́ gbé àbí ìgbésẹ̀ tẹ́ fẹ́ gbé lọ́jọ́ tòní, tàbí kó tún jẹ́ kí ọ̀rọ̀ iṣẹ́ yín gan kó dàbí ìgbà pé ó rí bákan lọ́jọ́ tòní. Lénìí ẹ wulẹ̀ rí dájú pé ẹ gbájúmọ́ àwọn nǹkan tó ṣe é pé amúkára yín yá gágá. Ìbáàjẹ́ èèyàn ló ń ṣe dáadáa sí yín lénìí, àwọn tó ṣe dáadáa sí yín ni kẹ́ bá ṣe, àwọn tó múnú yín dùn ni kẹ́ bá ṣe. Ẹ súnmọ́ àwọn èèyàn dáadáa lọ́jọ́ tòní, kẹ́ wulẹ̀ wá gbájúmọ́ṣẹ́, kẹ́ lò rere gbámú. Bẹ́ẹ̀ sì ni kẹ́ pa àwọn àṣírí kọ̀ọ̀kan yín mọ́, àwọn pílánì yín kí ẹ pamọ́. Àwọn nǹkan tẹ́ ti ní kọ̀ọ̀kan pé nǹkan báyìí mo fẹ́ ṣe, ẹ má sọ fẹ́nikẹ́ni kó lè rí bí ẹ ṣe ń fẹ́. Lọ́jọ́ tòní kẹ́ ṣe àwọn nǹkan tá mú kí inú yín dùn, káyọ̀ yín kún. Aago 9 kọjá 30 ìṣẹ́jú láàárọ̀ sí aago 12 ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí, tí kọ́lọ̀ light yellow sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ erùpẹ̀ eruku Capricorn, ẹ̀yin tàbí láàrin December 23 sí January 19, ọjọ́ tòní dára púpọ̀ látàrí ìpara yín máa yá gágá, bẹ́ẹ̀ sì lọ́kàn yín máa balẹ̀ pẹ̀sẹ̀. Bákan náà sì rèé, á dàbí ìgbà pé kí ẹ gbájúmọ́ gbogbo nǹkan tí ẹ kẹ́ gbájúmọ́, kẹ́ sì ṣàṣeyọrí lórí wọn pátápátá ni. Ọjọ́ tòní ẹ máa wà motivated. Fún ìdí èyí kẹ́ gbájúmọ́ nǹkan tí ẹ kẹ́ ṣe lásìkò tó tọ́ àti kò tó yẹ. Bẹ́ẹ̀ sì ni kẹ́ ṣètìtọ́, kẹ́ ṣòdodo láwùjọ àwọn èèyàn, kẹ́ tẹpá mọ́ṣẹ́, kẹ́ sì ṣe dáadáa sáwọn èèyàn dára pẹ̀lú. Red jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 4 ní ìrọ̀lẹ́ sí aago 5 ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ afẹ́fẹ́ oníbínú Aquarius, ẹ̀yin tàbí láàrin January 20 sí February 19, lọ́jọ́ tòní ara yín máa yá gágá.
gbogbo àwọn pílánù tẹ́ ti ní látijọ́ mẹ́ta èní gangan ni kẹ́ bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ lé wọn lórí o. Bóyá ó wù yín pé kẹ́ bẹ̀rẹ̀ business tuntun, kẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ tuntun, kẹ́ gbé ìgbésẹ̀ tuntun, èyíkéyìí èyí ni dára púpọ̀ látàrí pé gbogbo ìgbésẹ̀ tuntun tẹ́ bá gbé lọ́jọ́ tòní á bí oore fún yín lọ́jọ́ iwájú, á bí ìdàgbàsókè lọ́jọ́ iwájú fún yín. Lọ́jọ́ tòní sì rèé, tẹ́ bá ti ń fèsì àwọn challenges díẹ̀díẹ̀, ẹ má wulẹ̀ ṣe ròyìnròyìn rárá o, látàrí gbogbo ẹ máa yanjú láìpẹ́ láì jìnà. Lọ́jọ́ tòní kẹ́ ṣàwọn nǹkan tá mú kí inú yín dùn káyọ̀ yín kún, kẹ́ tẹpá mọ́ṣẹ́ dáadáa lénìí, kẹ́ sì fọgbọ́n àfìyè tọ́lọ́run fún yín ṣe ohunkóhun pẹ̀lú. Aago 2 ní ọ̀sán sí aago 3 ní ọ̀sán ni àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí, tí kọ́lọ̀ green sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ omi tí kì í ru Pisces, ẹ̀yin tàbí láàrin February 20 sí March 20, lọ́jọ́ tòní ó ṣeéṣe kí ẹ fèsì àwọn challenges kankan tó sì jẹ́ pé tẹ́ bá gbájúmọ́ sí tẹpá mọ́ṣẹ́ tẹ̀sí farajì níbi iṣẹ́ yín lọ́jọ́ tòní, ó ṣeéṣe kó bí ipò padà. Ẹ wá mú sùúrù lọ dáadáa, kẹ́sì control emotion yín, látàrí pé tẹ́ bá control ara yín lọ́jọ́ tòní ó ṣeéṣe kí issue díẹ̀ wáyé láàrin ẹ̀yin àtàwọn tó súnmọ́ yín. Fún ìdí èyí, kẹ́ rí dájú pé ẹ wá bí ìrẹ́pọ̀ ṣe fẹ́ wáyé láàrin ẹ̀yin àti mọ̀lẹ́bí àtàwọn alásùnmọ́ yín. Ẹ má péjú níbi ìpéjọpọ̀ kí ìpéjọpọ̀ tí ẹ bá lọ tàbí tẹ́ bá wà tó bá dàbí ìgbà pé wà comfortable níbẹ̀ lénìí, ẹ má jẹ́ ẹ má fàfàfà pẹ̀lú èèyàn. Ẹ mọ́kàn balẹ̀ kí ẹ gbà láfíà láàyè, kí ẹ ti fi ìgboyà ṣe ohunkóhun lénìí pẹ̀lú dára. Aago 5 ní ìrọ̀lẹ́ sí aago 7 ní àṣálẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí, tí kọ́lọ̀ cream sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Bí ó ṣe jẹ́ nìyẹn fún gbogbo irúfẹ́ ìràwọ̀ 12 tó wà pátá. Ẹ̀yin tẹ́ ń wò mí pátá, ẹ má gbàgbé pé Ọlọ́run Ọba Olódùmarè nìkan lọ́ba tó ní ìmọ̀ jùlọ. Fẹ́yìn tẹ́ fẹ́ ṣèwádìí onírúurú, ẹ láǹfààní láti kàn sí wa ní WhatsApp 09033897161. Ire gbogbo ajẹ́ tiwa lónìí, lọ́sẹ̀ yìí, lóṣù yìí àti ní gbogbo ọjọ́ ayé wa láṣẹ Ìdùmarè. Ire o.